ọmọdé yín nìyí ọ̀kan ṣoṣo Fatima pọ̀ lòjòlòjò ọ̀kan ṣoṣo ìbẹ̀bẹ̀ tí ń borí ìlú mọ́lẹ̀ adé ọmọdé ajókòó tàgbà mọ́jú pèrò ránṣẹ́ láti orí ìkànnì Afritaste TV àìmọ́kí gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà pé ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ kó wà wá ẹ̀yin kí ni ohun tí ètò wa tòní dálé lórí àkọlé ètò wa tòní lohun tá a pè ní Yorùbá àti ẹ̀sìn àjòjì. Àwọn wo ni Yorùbá? Yorùbá ni àwọn ìran kan tí wọ́n ṣẹ̀ láti ìlú Ilé Ifẹ̀ tí wọ́n sì tí wọ́n tàn káàkiri gbogbo àgbálá ayé tó ṣe pé wọ́n gbọ́ èdè ara wọn, àṣà ara wọn yé wọn, ìṣe wọn sì yé wọn yékéyéké. Àwọn ẹ̀yà Yorùbá tá à ń wí wọ́n ti tàn káàkiri gbogbo àgbálá ayé tó ṣe pé afẹ́ lè mọ́ sọ pé kò sí orílẹ̀-èdè tí a ti lè rí ìran Yorùbá tá à ń wí látàrí ìgbìyànjú okòwò àti òwò ẹrú tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà lọ́hùn ó jẹ́ kí ẹ̀yà Yorùbá yìí kí wọ́n tàn káàkiri. Kí wá ní ohun tá a lè pè ní ẹ̀sìn àjòjì? Ẹ̀sìn àjòjì ń ní ẹ̀sìn tó ṣe pé ó wọ àwùjọ wa láti àwùjọ míì. Ẹ má gbàgbé pé kó tó di pé àwọn ẹ̀sìn àjòjì tá à ń wí wọ àwùjọ Yorùbá, a ní ẹ̀sìn tá à ń sìn nílẹ̀ Yorùbá tí a mọ̀ sí ẹ̀sìn àbáláyé. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn àjòjì tá à ń wí tó wọ ẹ̀dẹ̀ wa tàbí tó wọ àwùjọ wa, àwọn tó mú ẹ̀sìn náà wá ń gbà náà wọ́n ṣàlàyé àwọn nǹkan kan fún wa tako ẹ̀sìn àbáláyé tiwa tó mú kí púpọ̀ àwọn baba ńlá wa ń gbà náà lọ́hùn kí wọ́n dẹ́yẹ sí ẹ̀sìn àbáláyé tiwa. Wọ́n wá gba ẹ̀sìn àjòjì yìí. Kìí ṣe pé ẹ̀sìn àjòjì náà pé kò dáa, ẹ̀sìn àbáláyé tiwa náà kìí ṣe pé kò dáa. Ó yé wa báwọn, torí kò sí bí nǹkan ti dáa tó tí ò ní ní àléébù, kò sí nǹkan tó ní àléébù tí kò níbi tó dáa sí. Kí ni àjọṣepọ̀ tó wà láàárín ẹ̀sìn àbáláyé tá à ń wí àti ẹ̀sìn àjòjì táwọn kan mú wá sí àwùjọ wa? Àjọṣepọ̀ tó wà ńbẹ̀ ni pé àtẹ̀sìn àbáláyé àtàwọn ẹ̀sìn àjòjì táwọn kan mú wá sí àwùjọ wa, ìyẹn àwọn èèbó aláwọ̀ funfun, ìgbàgbọ́ gbogbo ẹ̀sìn ni pé Ọlọ́run kan ṣoṣo ní ń bẹ o, ìyẹn bàbá tí ń bẹ lọ́run lọ́hùn táwa Yorùbá máa ń pè ní Olódùmarè. Gbogbo ẹ̀sìn yìí pátápátá ni wọ́n ní ìgbàgbọ́ pé ẹnìkan ń bẹ lókè ọ̀run lọ́hùn tá à ń pè ní Ọlọ́run ọba tó dá gbogbo èèyàn tó sì dá gbogbo ohun gbogbo tí ń bẹ lókè èèpẹ̀. Kí wá ní àléébù àwọn ẹ̀sìn tá à ń wí àtẹ̀sìn àbáláyé o àti ẹ̀sìn àjòjì? Ẹ jẹ́ kọ́kọ́ yà báyìí pé àwọn ẹ̀sìn àjòjì tá à ń wí lára wọn ni ẹ̀sìn kiriyó tá a mọ̀ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì, lára ẹ̀sìn ni ẹ̀sìn mùsùlùmí táwọn kan máa ń pè ní ẹ̀sìn ìmọ̀le. A ní àwọn ẹ̀sìn míì bẹ́ẹ̀ tó sì pé ẹ̀sìn àtọ̀húnrìn wá ni tí wọ́n yìí ṣe ẹ̀sìn àbáláyé táwọn bàbá wa ń sìn, bíi pé à ń dafá tàbí ẹ̀sìn pé àwọn ọlọ́sùn, ìyẹn lẹ̀sìn àbáláyé. Kí wá ní àléébù ọ̀kan òjọ̀kan àwọn ẹ̀sìn yìí? Mo fẹ́ ṣàlàyé ẹ̀ fẹ́yìn èèyàn wa. Àkọ́kọ́, ṣe rí ẹ̀sìn àbáláyé kìí ṣe pé kò dáa, torí Elédùmarè tó fi ojú wa mọ ẹ̀sìn àbáláyé yìí, ó mọ̀ pé ẹ̀sìn kan ń bẹ tó ń jẹ́sìn kiriyó ń gbà náà lọ́hùn. Kò ṣe sọ wípé ẹ̀sìn gan-an ni ká lọ rèé mọ́ ọ ṣe. Ó sì mọ̀ pé ẹ̀sìn kan ń bẹ tí ń jẹ́ ẹ̀sìn ìmọ̀le. Kò ṣe sọ wípé ẹ̀sìn ìmọ̀le yìí gan-an lòun ò fojú wa mọ̀. Ṣùgbọ́n ẹ̀sìn tá a gbọ́njú bá táwọn bàbá wa sì gbọ́njú bá, òun ni ẹ̀sìn àbáláyé. Bẹ́lẹ́dùmarè ti dá wọn náà ló sì dá ẹ̀sìn náà mọ́ wọn. Sọ yé wa báwọn. Ṣùgbọ́n àléébù tí ẹ̀sìn yìí ní táwọn kan fi dẹ́yẹ sí ńgbà náà lọ́hùn ni àṣìlò agbára. Torí ẹ̀sìn àbáláyé tá à ń wí, Ọlọ́run ọba mi jogún agbára sínú ẹ̀sìn náà.
ṣùgbọ́n púpọ̀ àwọn tó jẹ́ alágbára ń di ẹ̀sìn wọ́n ń ṣe àṣìlò agbára. Ohun tó fà ń gbà náà lọ́hùn-ún nígbà tí ẹ̀sìn àtọ̀húnrìnwá wá táwọn èèyàn fi wá wò pé ẹ̀sìn àtọ̀húnrìnwá yìí ó jọ bí ẹni pé kò sí àwọn tó jẹ́ aṣáájú ẹ̀sìn náà wọ́n yìí ṣe àṣìlò agbára. Sóyè wà báwọn ìdí nù. Fún àpẹẹrẹ ẹ wo àwọn kan nílẹ̀ Yorùbá bí wọ́n bá ń jẹ́ alágbára nínú ìdílé kan, kàkà kí wọ́n fi agbára tí wọ́n ní nínú ìdílé yìí kí wọ́n fi gbé àwọn ọmọ ìdílé yìí sókè kí wọ́n lè jẹ́ èèyàn, ṣe ni wọ́n mọ̀ fi agbára náà fà wọ́n mọ́lẹ̀. Ó ṣẹlẹ̀, kódà ó ṣẹlẹ̀ lóde tá a wà yìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti sá kúrò ní agboolé tí wọ́n bí nítorí àwọn alágbára tí ń bẹ ń bẹ. Nígbà tó bá ṣe pé nígbà tí wọ́n bá jáde wọ́n pé ẹ̀gbọ́n bàbá yín ní í ṣe yín o, tàbí orogún ìyá yín ní í ṣe yín, tàbí àbúrò bàbá yín ní í ṣe yín, kódà òbí mi àtúmọ̀ sí ọmọ ẹ̀. Ara àṣìlò agbára tá à ń wí nù. Olódùmarè tó sì jogún agbára yìí fún wa kò pé ká mọ̀ fi ṣera wa ní jàǹbá, àbí kò pé ká mọ̀ fi ṣera wa ní jàǹbá. Ara nǹkan tó fà á tí àwọn èèyàn fi ń bẹnu àtẹ́ lu ẹ̀sìn àbáláyé nù. Àmọ́ kì í ṣe gbogbo ẹlẹ́sìn àbáláyé ní í ṣe àṣìlò agbára o, kì í ṣe gbogbo wọn. Mo mọ àwọn bàbá ńlá wa kan, mo mọ àwọn bàbá wa kan tó wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tó ṣe pé funfun báláìbà yìí lọ́wọ́ wọn. Àwọn òyì wọn èyí ṣe àṣìlò agbára, kódà bó o bá ṣẹ̀ wọ́n fọwọ́ ọmọ mú ọ ni. Wọn nítorí pé Ọlọ́run ọba mi jogún agbára fún wọn kí wọ́n wá sí ọ ní jàǹbá. Ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe pé torí agbára yìí ṣe ni mò ń gùn wọ́n ń gùn kúngùn. Agbára tá a sì ń wí níbi tí Ọlọ́run ọba mi jogún agbára náà fún wa dé, kò sí gbogbo ẹ̀yà tó wà ní sàkánì Yorùbá tí wọ́n èé bọ̀wọ̀ fún wa. Kò sí gbogbo ẹ̀yà tó wà ní sàkánì Yorùbá tí wọ́n èé bẹ̀rù wa. Torí agbára tá à ń wí kì í ṣe pé a lọ rèé kọ́ ń bì kan. Ọlọ́run ọba mi ló jogún ẹ̀ sáwùjọ wa. Bí wọ́n bá ní àwọn ẹ̀yà kan lókè ọ̀yà lọ́hùn pé wọ́n ń bẹ̀rù Yorùbá, ṣé ẹ rò pé ẹ̀sìn àtọ̀húnrìnwá tí wọ́n mú wá sí ẹ̀dẹ́ wa, ṣé ẹ rò pé torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bẹ̀rù wa ni? Irọ́, torí àwọn agbára tá a níhùn ni, torí àwọn agbára tí ń bẹ nílẹ̀ Yorùbá ni. Sóyè wà báwọn àlébù ẹ̀sìn àbáláyé nù. Ẹ máa bá mi pín iṣẹ́ yìí kiri, ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ sí yín o. Adé ọmọdé yín nìyí, ìlàrẹ́ ni mí, ọmọ tẹ̀lé ògùn yẹn gbé ewé kan mo pè ìgbéwé ló jẹ́ mi lórí ọlọ. Ọmọ akẹran nílàrẹ́ òṣùmùṣùmù ẹ̀yà rẹ̀ àgbo àgbọ̀mẹ̀wọ̀n tó bá lérí àpáta tó bá lé gbòǹgbò tàgbọ̀n ọmọ gbajúmọ̀lá ọmọ ìyá mòkun ọmọ méjì àbòwò gbàgbà. Èmi a máa pẹ́ ẹ̀ tún lè kì mí sí ìlú òkè gbọ́ torí èmi lọ́mọ olókè kọ̀rọ̀bìtì ọmọ olókè méjì kọ̀tàkọ̀ tàbó. Ọmọ ọlọ́gbẹ́rẹ́ ni mí, àyàmọ̀pára kọ́gi eégún níta òjège òrìṣà lọ́nà òbòtò. Ire kó máa jẹ́ ti gbogbo ojú tó ń wò mí o. Ó dàbọ̀.